síbẹ̀ ti dálẹ̀ tán nísìn agbára yín ò ká mọ́ ìgbà tágbára yín ò wá ká mọ́ nísìn ẹ̀pọ̀ wà bórofin mọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ aláwọn tó mú òótọ́ wọ́n mọ̀ wípé orí burúkú ìní àwọn Alágúsí àti gbogbo wọn yẹn ń ṣe orí burúkú ní tí ò yẹ kẹ́ mọ́ tọ́bọ̀ àti rọ́pọ̀jù tí ń pera rà àti Jamiu Adégúnwà orí burúkú ti bá gbogbo wọn orí burúkú ti bá ẹ̀yin náà gbọ́n tí bàbá yín sọ. gbogbo ẹ̀yin tẹ́ dá fìtínà kalẹ̀ fún wa nẹ́sìn Islam ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin níhun Ọlọ́run níhun àbí ṣé bẹ́ẹ̀ náà wà kọ́ ni ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin fámìlì wa nínú ẹ̀sìn Islam ṣe rí bàbá ti jáde o nínú Islam ẹ máa wá gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn tí wọ́n kó bá gbogbo yín nínú ẹ̀sìn Islam tí wọ́n lọ fagbò tí gbùrú wá fagbó tí wọ́n fi gọ̀ǹgọ̀ rí idà lórí ìkọ́ tí wọ́n nàgà mú ṣòro sínú Islam ẹ wá gbọ́ ohun tí bàbá tó sọ nípa wọn pé wọ́n kọjá àyè wọn wọ́n fi ọwọ́ kékeré wọ́n ti fi gbà nílá ẹ bá mi ṣíà ẹ jẹ́ ká dìjọ gbọ́ ẹ ṣé yóò dára fún wa ó yá bàbá à ń gbọ́ yín. ẹ̀yin nu Ọlọ́run anabi sallallahu alaihi wasallam anabi ní alfitinatu nahimun la'ana Allahu man ayqasa fitina sùn jẹ́jẹ́jẹ́jẹ́ ìbínú Ọlọ́run kó máa bẹ ni ó bá jí ẹ ti dá wàhálà alẹ́ fún ẹ̀sìn Islam nísìn nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bí ànàbí àwàdà nísìn ẹ wo tẹ́ fi dá wọn mọ́lẹ̀ nísìn Ọlọ́run sì mú gbogbo yín tẹ́ sórí ibú ìkàlẹ̀ tẹ́ dá wàhálà alẹ́ sí alọ́run ní Islam àmọ́ yẹn ń kàwé ojú tiẹ̀ náà ti là nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo wa sí orí ibú tẹ́ ṣe ń jọ́ kìnìún àná mọ̀ pé wàhálà tẹ́ fi dálẹ̀ rí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ má jẹ́ǹjẹ́ Christianity ẹ má bá wọn sọdún kíní kan ní ẹdún ẹbọ ní kèfèrí ní ẹ sọ́ngbà náà ń dún ọmọ yín lẹ́nu ẹ dá fìtínà kalẹ̀ tán ní ìsìn ipa yín ọ̀ka mọ́ ẹ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ẹ lálí wọn ẹ sì wá ẹsẹ̀ yìn gbogbo ẹ̀ tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ olórí ibú wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín ní ìsìn tó rẹ̀ ti dá wàhálà lẹ̀ kalẹ̀ kò wá sí àfáà tó fẹ́ ṣe wá sí ní ìsìn àfi kọ́ bẹ̀rẹ̀ sí ní jókòó kọ́kọ́kọ́ ronú kó wo tí ó sọ náà torí inú òdodo ọ̀rọ̀ tó sọ wọn ó tún tú ìṣẹ̀ ẹ̀sùn mọ́ lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run sì wí bàbá wa Lágége sọ́njọ́ yìí lánàá ṣe é gbé àdìtì lérí àdìkúrán ni ṣe é gbé àdìtì lérí àdìkúrán ni ẹ̀yin náà lórí ibú yín náà lẹ́sọ ẹ tí ò bá gé ẹ sọ gbogbo ṣòkòtò yín di kọ́tà tán ẹ sọ gbogbo yín ṣòkòtò yín di kọ́tà sẹ́yìn wà lẹ́sìn ni sẹ́yìn ni ó jẹ wà jẹ́ náà ẹlẹ́ni tí ọ̀wọ́ ń gbà náà yóò wọ ẹni tí ò gé ṣòkòtò lẹ́sẹ̀ yóò wọ náà. Ànábì ní àwọn ọkùnrin yín Ànábì ní ká máa wọ ṣòkòtò àbásọ kò gbọdọ̀ kọjá kókó ẹsẹ̀ wọn o Ànábì ní èyíkéyìí nínú aṣọ tọkùnrin bá wọ tó bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ sísàlẹ̀ tó bá wà ní déédéé kókó ẹsẹ̀ rẹ̀ ò tí lẹ́sẹ̀ tó bá wà lókè sí ń da náà ni nígbà tó bá wà lójúgun ń da náà ni especially àwọn tó bá ró nǹkan ní ìbá ró aṣọ bí àwọn yíbo yẹn àbáwọn bí wọn ní Ànábì àmà ró sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé israel muslim ilẹ̀ adis fisaki ojúgun rẹ̀ ní Ànábì máa ró dé kì í kọjá ojúgun yẹn Ànábì wá sọ pé aṣọ tí olùgbàgbọ́ òdodo bá ró tọ́láwọn lárúbá náà ró sọ nínú kọ́tsọ̀ wọn Ànábì ní nisfisaki ni yóò ti lọ́mọdé àárín ojúgun abáyé tó gbé sókòtò rẹ̀ sójúgun sí ìwọ láwọn gbé àṣejù rẹ̀ pọ̀ òun mọ́ tí ń ṣe wọ́n ni wọ́n kéwú àmọ́ lè wásàlẹ̀ sí o lè wásàlẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ Ànábì ní tó bá ti kọjá kókó ẹsẹ̀ fàfin náà má asfali àmì ọ̀lẹ́ka abẹ́rẹ́ mẹ́lẹ̀ sáré fàfin náà Ànábì ní ọlọ́wọ́n bá aláwọn afọ́nítọ̀ ọ̀hún sí náà kó tó wà lìjánà wọ́n lè fún ní ìjọ kan péré ọkàn lo ìjọ kan nínú náà ìjọ kan yẹn sìn ẹgbẹ̀rún ọdún tí wọ́n ń bí ni ipe sókòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ ńlá ni o ilé wa náà àmì táwọn fi máa wà lùsùn náà jama bó ṣe jẹ́ pé àwọn mọ̀nàfíkì kan bẹ tó jẹ́ pé wọ́n kàn fi ń gba àwọn èèyàn ni ẹ̀yìn gba àti sòkòtò yẹn fi ṣe kíní fi ń gba àwọn èèyàn ni ìwọ mọ̀ jẹ́ ẹrú alùsùn náà bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ wá torí pé ẹnìkan ó múra súnà ó ṣe tí ọ̀dà kọ́ wá ní súnà yọ̀ da súnà da òun ni kàńdá nínú kíní nínú alùsùn náà lásìkò ànábì náà àwọn èèyàn ń ṣe nífà wọ́n wà pẹ̀lú ànábì lára tí wọ́n dẹ̀ sí pẹ̀lú ànábì lọ́kàn àwọn obìnrin. olórí ibú yìí náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ gbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ̀ ń bá tẹ̀rí ba yín tì yóò wọ̀ náà gbogbo ẹ̀ yóò wọ̀ náà ni bàbá yín lọ́dàlìjẹ́ náà ni àbí lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátifíkẹ́tì náà ni. ẹ jẹ́ àmọ́ wa gbé gbéraga wọ̀ kémi ò rẹ́ mọ́ tó tẹ́ bí lójú mi kọ́ wa máa náwó sí mi kọ́ máa kí mi. ẹ gbá pẹ̀lẹ́ àtàṣà ẹ gbé gbogbo ẹ sọ́dà lórí ẹ̀sìn orí ibú yín tẹ́yìn lọ́gbọ́n àti òrì bẹ́ẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn Christianity wọ́n máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n máa gbàwẹ̀ Islam
ọ̀sìnkà tí ó sì ra àfa tí ó dá sàwọn àlékún àwọn afá máa pọ́n wálé olórí ibu yín nìsín ẹ̀sìn wá sí orí ibu kalẹ̀ tán nìsín ẹ̀ tí wọ́n pọ́n wálé mọ́ máa lọ bìgẹ́ àbí nǹkan lọ́wọ́ wí kẹ́kẹ́ tiẹ̀ kí òun gẹ́ ò tiẹ̀ fẹ́ wù yẹn kíkẹ́ mọ́. Al-Qur'an lọ sọ ní wala tasubul ladina la yad'una min dunillahi nǹkan fayasubullaha adwan bighairi ilmi àbí nǹkan ló wí ó ní ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn má bá wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní mọ̀ pa rẹ̀ ní tí wọn ò ní mọ̀ pa rẹ̀ dandan ká máa preach ẹ wo bí tá a báyé dé nìsín a ní òòṣà ní Allah àbí wọn ló òòṣà làlá wọn sì ń gbóòṣà wa sójú òtì ní bínú yín ọba bàjẹ́ inú tàwọn bàjẹ́ ẹ wo ye bujẹ tagi Ọlọ́run ní ìkan bẹnu ayé ní ms baba ní ìsìn tẹ bá dá kọrẹ ní ìsìn sallallahu alaihi wasallam náà lò fún ẹ bẹ̀rẹ̀ kínní gbà náà bí bàtú jẹ́ pé ntẹ́ ń ṣe dá gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀run gbà náà ẹgbẹ́ tó dá lẹ́ sọ. Only Jesus TV. bẹ́ẹ̀ bá jẹun ẹ má náà ló jẹun bẹ́ẹ̀ bá kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ṣù ẹ má ṣe kínní kan gbogbo ẹ̀ kẹ́kẹ́ gbà náà ni sí kẹ̀sìn jàgídíjàgá wà ní Islam ẹ̀sìn jàgídíjàgá Islam náà. ẹ wo torí yín ọba burú ní ìsìn tí ṣèrònú ọbẹ yín náà pẹ̀lẹ́sìn ni tẹ́ ẹ gbé dání ànábì fọmọ lọ́mọ ọdún mẹ́fà ànábì bá jábàlẹ̀ rẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án ó ṣe kinní kan gbogbo ẹ̀ dẹ̀dẹ̀ tẹ́ ń sọ ṣé ẹ̀ mà pé bànújẹ́ ni nígbà tẹ́ ń sí wáàsí tẹ́ ń sí gbà náà àwọn bàbá ẹ̀dẹ́ kékeré ògìní ẹ yọ àwọn nǹkan ikú ń bẹ ẹ má sọ jáde mọ́ àdìtì náà ní ìgbọ̀jẹ́ pé Kùránì sọ̀rọ̀ ọlọ́mọ olórí ibu yín náà lẹgbẹ dẹ ẹ má ṣe mọ lórí bídíà ni àdàdàlà ni ẹ wọ náà ni kọ́kọ́rọ́ náà tí bàbá rẹ ló kọ́kọ́rọ́ náà lọ ni ẹ dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ojú tí wàá ẹrú bá wà ìtẹrù tí wọn íńtánẹ́ẹ̀tì ká bá sọ̀rọ̀ mọ́ ní ìsìn gbogbo tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ tí wọ́n máa bí ẹ kàn máa wò kí ẹ máa wọlé ni. ebo tí ẹ tinú ẹ bá torí ẹ bá pé tí làkà yìí bá pé fún bàbá wa àfa wa àlìfà àgbà ńlọrin interview tí wọn jọ grant ara wọn tí wọn jọ ṣe ń jò ní tí wọn lọ fún ìbéèrè àti ìdáhùn àbí kíná sí káàkiri gbogbo tí wọn bí àfa ńlẹrẹ inú yín ọ̀bàjẹ́ ni sẹ́nu yín ọ̀bàjẹ́ ni bá àfa yẹn ṣe lọ kò sí tó burú ń bẹ èèyàn lè lọ kílẹ̀ tó bá dá wà ọba ebi tó bá dá wà lálẹ́ tàbí tí kálukú ọmọ ẹja sí ni ẹja lọ yanjú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ní ó di tùjú èmi àti ẹ wò béèrè tẹ́ ń gbé wá ẹbẹ̀ sì jẹ́ bá gbọ́ ẹ̀jẹ̀ kalẹ̀ tán ní ìṣẹ̀ṣẹ̀ náà olórí ibú yín náà lẹ́sọ̀ ń gbà náà kò séwé kò ségbò ẹ má jáwé ẹ ń bá ti jáwé aráàmù ni yọ wọ náà ni ẹ sáà já tíkẹ́ẹ̀tì náà lẹ́yìn everybody lọ́wọ́ ẹ ń bá ti jáwé ẹ ń bá wẹsẹ̀ ẹ ń bá ṣe ẹ má wẹsẹ̀ ẹ má ṣe kíní ẹ má gàgún mu. The worst part of it ni pé gbogbo àwọn tí ẹ jẹ́ ìlú Islam ẹ̀mí ò ní dákọ̀ ọ̀lùgán láwọ̀ tàwa gbogbo àwọn tí ẹ jẹ́ ìlú Islam yìí ibẹ̀ náà lè àdánwò orí ibú tí ẹ ti ń bí ọmọ ìbíkú bí orí ibú tẹ̀ ń bí káàkiri gbogbo bàbá yín ní ẹ ti pè kébèrè tẹ́ pé wọ́n wọ náà ẹni ẹ má ya fọ́tò ẹ má ṣe kíní kan ẹ ti dá gbogbo kí ni problem orí ibú tẹ́ gbé gan tẹ́ gbẹ́sìn gangan ní ẹ̀sìn náà èyí náà lẹ́mọ̀ kí ẹ má ya fọ́tò ẹ má yàwòrán ẹ má ya fọ́tò ẹ má yàwòrán olórí ibú sì ń bọ́ sójú screen ẹ ti wáàsì lójoojúmọ́ wáàsì tẹ́ ń ṣe ojú screen tẹ́ bọ́ sí picture kan gbogbo wá fáwọn ni kéèyàn kan wà kọ́kọ́ sá máa kírètì wàhálà báyìí àdìtì náà ni sẹ́fẹ́ gbádìtì lérí Kùránì ẹ ti dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ọ̀tán ipa ẹnì kọ̀ọ̀kan mọ́. Ànábì sọ ọ́ ní badal Islam goriban fasayakunu goriban kama bada'akum. èmi ọmọ ẹ̀sìn o ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sájòjì rẹ̀ sí òtí wá tẹ̀lẹ̀ báyìí sí ẹ̀fẹ́ sọ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. láyé ìjọun àtúnísẹ̀sẹ̀ àti Christianity àti mùsùlùmí kálukú wọn jọ ń gbé papọ̀ wọn jọ ń lọ wọn jọ ń bọ̀ ọjà kan náà lànà omi kan náà lámú títí dì sìn sẹ́wà kírètì ayé Islam lọ́tọ̀ ni àlejò gbé mọ́ni gbogbo wa sísẹ́ gbà náà ẹ má jẹ mọ́ ẹ má sàlámà sí ẹ má kẹ́ ẹlòmí ò sì sàlámà àlékún fún àlékà Islam lẹ́tùn wí fún orí ní ti burú ìyẹn tó fọ́ pálá àfíà fọ́ kí ló mọ́ mẹ́lẹ̀ dá àlàáfíà fún wọn náà sọ ń fa burú fún un gbogbo ọmọ tẹ́ wá kọ́ kí ó kalẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀dẹ́kalẹ̀ dẹ́nìsì ipa yín ọ̀ka mọ́ ẹ̀yin náà lẹ jáde njọ́ kìíní àná ẹ má jókòó sí sáwíyà ní mọ́sálásí mọ́ ẹ ń bá jókòó tí wọ́n bá papọ̀ tẹ́ ń sàṣkáàrù láìláì láìláì tẹ̀sí ẹ̀ wọ̀ ná níbo lẹ gbé rí kìíní kan olórí ibu yín náà ẹ sọ̀sọ̀sọ̀ débi pé ẹni kí náà pé àṣàlátù ìtẹ́sẹ̀ èmi ò jẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan bá tiẹ̀ ti dorí mi rú
sọláàtì lè fàtì ẹ ń bá ṣe yọ wọ ná ẹ kíní kẹkẹkẹ sí ànábì ṣerú ẹ sẹni bóyá yín ti burú gbogbo ẹ sáà gbogbo ẹ dá gbogbo ẹ dá wà láti tẹ́lẹ̀ sí ni ẹ dá lẹ́tàn ní ìsìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba nàìjíríà gbogbo everywhere ìṣẹ̀ṣẹ̀ yọ padà gba nàìjíríà jẹ ń bọ wá láfojú sí àwọn islam ìní ní ìsìn àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìsìn kálukú ọmọ wòlá dáadáa láàrin àwọn mùsùlùmí síra wa ní ìsìn ọ̀tá ní kálukú ló ń bára wọn sí látara ẹ̀sìn ẹ̀sà dá gbogbo ilẹ̀ ẹ̀dá bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adíjì tẹ́ ń ká yìí ẹ ní sùúrù ẹ má fi bá ilé wa lo against wa nísìn kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà kìrìsìtẹ́nì nísìn tó fẹ́ sọ̀rọ̀ against islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ against islam nínú òṣìṣẹ́ nísìn adíjì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kẹ́ tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi báàkì ẹni olórí bí yóò sì ẹ̀yà ju kalẹ̀ nílé defend yẹ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo yín wá gbogbo àwọn alùsùn nígbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá bàbá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ nísìn èyí fọlọ́n sọ ní tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní táàkì lábùjá o ọwọ́ kóòdì la àbújá ó ṣe bí ó lù rẹ kọ́ máa tàgùn bóyá ọjọ́ ta ọlọ́ọ̀gbọ́n lórí ní àbújá gbọ́n lọ́sẹ̀ gbọ́n gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọ ná ẹ ń jáwé wọ ná ẹ ń ṣe kíní kọ́ wọ ná ẹ má sóògùn mọ́ ẹ má ṣe kíní kan mọ́ ẹ má sóògùn mọ́ ẹ má ṣe wá mọ́ gbogbo ẹ̀ lẹ́pàá tó ń gbà náà ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ ń bá gbọ́sẹ̀ ẹ ń bá ṣe kíní kọ́ wọ ná olórí bí ẹ ṣe lọ sọ́jà arábíà ẹ lọ́ọ̀rọ̀ tiẹ̀ wá ẹ wá tà fún nàìjíríà ẹ lọ ròyìn wá bẹ̀jẹ̀ dípò kàmá ẹ wá tà fún wa ẹ ra aṣọ abatu sudan wa ẹ wá tà fún wa títú sàtún ẹ ra wa ẹ wá tà fún wa mustasi ẹ kọ wa ẹ wá tà fún wa gbogbo tọ̀dọ̀ wa láàrin òní wúru mọ́ ẹ̀sà ẹ̀ka islam fi nàìjíríà ó ti wá dínà dára dẹ́ka ló kàn sí tó wù ní ẹnu ìkòsísọ̀ kan máa láàrin àwọn àfa kí ló dé níbo gan la lọ lórílẹ̀-èdè nàìjíríà alukura àti sọ ní làkúndì nìkún wà kálukú ọmọ ẹsẹ tiẹ̀ kò sí tọ́jú kọ́ ó lágbára o ẹ rí pé eléyìí ga jù yorùbá sọ wípé àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ó ń sunkún ni ẹ rí pé àfa ẹ wò ó mú kí ẹ pẹ̀lẹ́ wọ́n ti da nǹkan rú mọ́ yín lọ́wọ́ wọ́n ti fi islam sun yín wọ́n ti fi iṣẹ́ àfa wọ́n ti fi sun yín wọ́n ti fi dáwà ṣíṣe wọ́n ti fi sun yín tó ẹ̀yin pínápíná níbo lẹ wà ṣé ẹ rí fídíò yìí àbẹ́ ẹ rí fídíò yìí ẹ jẹ́ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan ẹ jẹ́ kí àwọn pínápíná nínú àwọn àfa àwọn alákatakítí ẹlẹ́sìn nínú àwọn àfa ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń ṣe dáwà tí wọ́n ṣe tí gbogbo ẹ lé kókókókó tí wọ́n sọ ayédòkúta ẹ bá mi pín fídíò yìí kó dọ́dọ̀ wọn o káwọn náà kí wọ́n wá sọ̀rọ̀ kọ́ wá fún àfa yìí lésì wípé àfa ṣé ẹ fẹ́ bẹ àfa yìí ní báyìí àbí ẹ tún fẹ́ máa ṣàgídí ṣé ẹ mọ̀ pé ẹ ti ṣe àfa yìí báyìí ti ṣẹlẹ̀ dá àfa yìí báyìí ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ àbẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ó mà ṣe o ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín òkété gbàgbé ìbòsí ó dé gba látẹ ó káwọ́ ọmọ rí ìgbẹ̀yìn ló máa ń dun olóòkú àdá ṣíọ anyway ayé ṣì ń bẹ nílé ọ̀dọ̀ àgùntàn ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ wọlé nísinsìnyí ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ gbogbo ẹ̀yin olóhùn iyọ̀ ẹ bá mi kọ́ ń bẹ̀ yẹn ẹ ṣe yóò dára fún wa alọ́lọ́hùn ní fi wá sílẹ̀ ẹ̀yin tẹ́ ti subscribe ẹ bá subscribe sí ìkànnì Only Jesus TV bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ ètò ayé yín ò ní dojúrú yóò máa dùn fún yín ni kò ní kan fún yín láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.